nígbà tí Ànábì fẹ́ ṣàkàwé tó fẹ́ fi báwo ló ti jẹ́ kí mùmíní àti mùmíní ó rí. Àwọn tó jẹ́ kó jẹ́ mushabbahun bihi t'Ànábì lè lò ó pọ̀. Ànábì wa ní kalbuniyan. Kalbuniyan. Ẹ wo nǹkan ó máa wá bira rẹ pé maza yakunu wajh ash-shaba'i. Kalbuniyan. Hatta shabba'a sallallahu alayhi wa sallam al-mu'mina lil-mu'mini kalbuniyan. Ó wá fi wá wé orígun lé. Yashuddu ba'duhu ba'da. Allahu Allah, Allahu Allah, Muhammadun Rasulullah Allah, salatu Rabbi, salamu Rabbi, ala Nabi sahibil jalala. Allahu Allah, Allahu Allah, Allah. تلالي لأن في الذكر فيدك الله وفي الليالي وفي النهار أستغفر الله الله فاصم الواجد ناجى قلبي وسكه سكر في غطى الله فاتت بالجاذبنا وربي وسائق الكاسفين ولا ويصب القمر في يسيرا وليس جنا إلى كغلا كأنما الهب أصيل طبع فإن أتى سكوت للجمال لا ندال ولا كتال فإن تولوا فحسبي الله بشدة الأوذر أشكر الله ووفرة الأوذر أشكر الله أستعين بغيرك الله بالآل والمال سر الله ويرمي الله الشيخ آدم ويرمي الله الشيخ آدم ويرمي الله الشيخ آدم والشيخ موسى كذلك وبارك الله في الكلائف هداة قومي أمهم الله Ọlọ́run jọ̀wọ́ bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run jọ̀wọ́ bá wa ṣọ́ bàbá wa. Ọlọ́run jọ̀wọ́ bá wa ṣọ́ ọ̀gá wa. Onimajesi Ibrahim Khalili. Onimajesi Ibrahim Khalili. Onimajesi kí wọ́n máa pòfo ká máa rofo ẹ̀ṣọ́ mi níbi sàngádé ká máa ṣe wàhálẹ̀ láéláé. Allah Muhammadun Allah salatu Rabbi salamu Rabbi ala Nabi sahibil jalal Allah salatu Rabbi salamu Rabbi ala Nabi sahibil jalal. ليلى في قريش ليلى في ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أكي ألون الله أكبر أفكيكي ألون أفكي النبي ومحمد صلى الله عليه وسلم أفنبي كي بوبو أوين ألون تيوانتي الله رضي الله تعالى عنهم مولانا الشيخ آدم رضي الله تعالى عنه اللهم سبا بوكو كيوان آمين مولانا الشيخ كمال الدين الأدبي رضي الله تعالى عنه بابا وأقبايلة آتانا رضي الله تعالى عنه بابا ولقبجي رضي الله تعالى عنه tó fi kárí gbogbo orú wọn bẹ́ẹ̀ tí a ní láǹfààní àti máa ka ókọ wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan Insha Allah Ọlọ́run má ṣàbá foríjì wọn. Àmín. látara tiwọn Insha Allah bàbá wa mudirul markaz Adamallahu hayatahu sheikhul markaz Adamallahu hayatahu àlàáfíà tí ó nira tán Ọlọ́run má ṣàbá ṣe fún wọn. Àmín. gbogbo tí ń jẹ́ abna'u Sheikh Adam Abdullah Al-Ilori lọ́kùnrin wọn àti lóbìnrin wọn Ọlọ́run má ṣàbá wa ṣàlékún dáadáa wọn. Àmín. bàbá wa Alfa Nla Adamallahu hayatahu bá ń wí lẹ́ẹ̀kan sí i. Adamallahu hayatahu àlékún àlàáfíà ẹ̀mí gígùn Ọlọ́run má ṣàbá ṣe fún bàbá. Àmín. oko ìbànújẹ́ Ọlọ́run má jù ságbóni bàbá wa Mawlana Sheikh Daud. Àmín. ọjọ́ ti lọ Insha Allah. mo fi bàbá wa Alfa Nla Adamallahu hayatahu ńgbà tó já sí pé jùlálù àwa tí a wà níjòkó yìí Insha Allah. ọmọ bàbá Lágége ni wá. mo sọmọ àwa tí a wà fi hazi iljilsa almubaraka abna'u Sheikh Daud Alfa Nla Abdul Majid. Adamallahu hayatahu. àwọn bàbá yìí ni mo fi kí gbogbo kalẹ̀. Insha Allah. bidayatan min fadilati Duktur Adamallahu hayatahu. Mawlana Sheikh Abdul Hakim. Adamallahu hayatahu. ẹ bá ń wí fún wọn dáadáa. Adamallahu hayatahu. tán bá ní
kẹ́ ẹ máa kanú àwọn iṣẹ́ ọwọ́ yín. ana min a'malika شاء الله wa ana min nata'ij a'malika. شاء الله léyìí tí ó rújú léyìí tí ó dàrú. kódà walau kana sa'a lọ́ba fi tẹ́tìrà sí yẹn wájú pé gbogbo tírà yìí ti yé mi ó kàn kú kẹ́límà kan yìí. in tó bá fi lè mú fasara kẹ́límà kan yẹn fún ọ fahuwa habuka fi din. شاء الله ọlọ́mọṣà jẹ́ kárí yín pẹ́. آمين àsìkò ní òsì àfa wa ṣíṣe ló sì dúró níwájú mi ló dúró ní sẹ́ńtà ọ̀dọ̀ mi fi ìmọ̀ fi ì pé kí n má lọ jìnnà ni. ẹ̀yin náà mo fi kíkàlẹ̀ gbogbo àwọn àfa mo kí àlùfáà wa Al-Bagawi. أدام الله حياته ọba ń wí fún wa dáadáa ni. أدام الله حياته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. الحمد لله ẹ sọ pé alhamdulillah. الحمد لله ń béèrè wọn lọ́wọ́ dókítọ̀rù kò tí jù ṣẹ́jú méjì pé àfa wa Bagawi ń kọ́ wàláhì ni wọ́n wọlé hùn. الله àwọn náà wá kọ́kọ́ rí wọn pé ẹni tí ń béèrè ló wọlé yìí الله tí ń túmọ̀ pé ọmọ aláàlí ni شاء الله yóò dà fẹ́ni tó ṣe ṣé hù ni. أمين شيخ àsìkò ní òsì alhamdulilayi àtún ní padà sẹ́yìn mọ́. أمين mo kí yín púpọ̀ mo wá kí àfa wa Zuglul أدام الله حياته ilman wa jisman wa waj'an شاء الله innahu Zuglul. أحيي حضرة العلماء فينا wàláyì tí n bá ní kí n máa ka gbogbo oko ẹnìkọ̀ọ̀kan níkàlẹ̀ yìí ọjọ́ yẹn ó lọ. حضرة العلماء فينا ẹnìkan fi láì fi kàn wá ó ní ẹ̀yin Markazi ẹ kàn rí pé kíra yín ẹ lè fi wákàtí méjì kíra yín ẹ wà fi ìṣẹ́jú márùn-ún sọ̀rọ̀ Ọlọ́run. سلامي لا يفوتكم جميعا. ìfẹ́ fún oníkálukú lẹ́tọ̀ọ́ àti wọ̀ bó tiẹ̀ já sí pé gbogbo ìkàlẹ̀ yìí ojoojúmọ́ là ń pàdé ojoojúmọ́ sì kọ́ la mọ̀ ká oko ara wa. سلامي لا يفوتكم جميعا. mo kí Sheikh wa Suleiman أدام الله حياته àwọn senior wa nìyẹn ní Islam Insha gbogbo wọn mo Allah. dámọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. in tó sì mú mi rí àlùbáríkà bàbá kan jẹ lọ́dún kan nu tó sì ṣe mí láǹfààní lọ́dún náà. wọ́n pè mí lóní wáàsí bàbá yẹn wá jẹ́ spiritual father. nínú àwọn tó wá tẹ̀lé bàbá náà wá èmi ti tẹ́tìrà sí wájú rí. الله wọ́n wá dúró lẹ́yìn èmi jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn òun fẹ́ fànù sí bàbá tó bá wá gẹ́gẹ́ bíi khidma. الله nígbà tí mo wá gba fèrè tí mo wá kí bàbá yẹn mo wá ní mo fẹ́ tọrọ ìṣẹ́jú kan ìyọ̀ǹda lọ́wọ́ bàbá yìí kàn jẹ́ kí n fún kó má di pé wọ́n ń kí mi wọ́n tún ń kí wọ́n náà الله kí n lè dá ẹ̀tọ́ yẹn padà. mo wá kí àfa wa náà mo wá sọ kí ló fa kíkí tí mò ń kí wọn. الله pàtí bàbá yẹn wá gba mẹ́jọ bàbá yẹn wá ní n tí mo ṣe yìí jọ àwọn lójú ṣé pé mo tún lè rí wọn bó o ní ìtí ní rí àfi tẹ́mi náà ò bá fẹ́ kán máa rí mi mọ́. سلامي لا يفوتكم جميعا. àbá kan sọ fún àwọn ọmọ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ pé àlílí tẹ̀ ń wò yẹn ó tẹ́tìrà sí mi wájú dáadáa. ìró wa kàn àwọn ọmọ yẹn wá ní lágbájá tẹ̀ ń sọ pé òun kọ́ yín mo ní bẹ́ẹ̀ ni mo ní kódà mo ti ń wá àwọn ìmọ̀ ibi tí wọ́n wà látijọ́ yìí ni. الله òun rò pé tóun bá gé wá ìmọ̀ wa sọ pé gbà tó wá kọ́ láyé èmi gan ń wá ìwà sọ jáde yẹn tó bá yẹ pé fàárí ni ó dìsáfù ẹ̀ ẹni tó bá jẹ kó fi ọ́ ṣe fàárí tí bá ń fi ọ́ ṣe fàárí mọ́ bínú. إن شاء الله àfa wa láṣojú ni أدام الله حياته mo kọ́ yín àbí nǹkan yín ẹ sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́. sáfà ṣe ẹgbà mí láfa àbí ẹgbà mí tọ́ àná àbí kárí àrà àbí méjèèjì mo sì bẹ́ẹ̀ yín náà ṣe
èmi ò kákùn kankan o kò dí mu kò ó tún bu yìí kún mi ni èwo ni kó máa pa lóòótọ́ ló kọ́ wa but fàákì sákìtà ni. gbogbo ìkàlẹ̀ ni mo kí ẹ dákun tí n bá ní kí n máa ka ọkọ̀ yẹn mo há ọkọ̀ kó wá bí àsìmọ́ wùlá ìlú òsínẹ́ ni àmọ́ tí n bá ní kí n máa kà á lazahaba li waqt ẹ dákun ẹ yá fi mi torí tọlọ́hun. gbogbo àwọn ìyá wa ni mo kí ń kalẹ̀ nígbà tí mo kọ́kọ́ dé ibi tí mo ti gbé kíkín yẹn nì mo wá wò yí pé intanẹ́bì ìfẹ́ gan ló ń ṣẹlẹ̀ yìí o. sallallahu alayhi wa sallama. mo padà rí i pé ìjókòó tira wa yìí àwọn ojú yìí dẹ̀ ní kìí ṣe àwọn ojú tó jájòjì ẹni tí ò bá kí ń ṣe nǹkan tó bá ṣe nǹkan tí yàn bá ti rí gbogbo orú àwọn tó wà ń kalẹ̀ yìí ó mọ èyí kéèyàn máa bá yẹn ṣe. Allah. anabi wa Muhammad. sallallahu alayhi wa sallama. anabi ni innal mu'mina. innal mu'mina lil mu'mini kalbuniyan. anabi gan ni sọ ibùlì balaga. innal mu'mina lil mu'mini kalbuniyan. nígbà tí anabi fẹ́ ṣàkàwé tó fẹ́ fi báwo ló ti jẹ́ kí mùmíní àti mùmíní ó rí àwọn tó jẹ́ kó jẹ́ mushabbahun bihi tànàbí lè lò ó pọ̀ ànábì wa ní kalbuniyan. kalbuniyan. ẹ wo nǹkan ó máa wá bira rẹ pé maza yakunu wajh ash-shaba'i. kalbuniyan. hatta shabbaha sallallahu alayhi wa sallam al-mu'mina lil-mu'mini kalbuniyan. ó wá fi wá wé orígun lé. yasuddu ba'duhu ba'da. ẹ wo bí tá a wà yìí ẹ wo orígun yẹn ó lọ sopọ̀ ó jọyìn orígun yìí. yasuddu ba'duhu ba'da. orígun yìí náà tún lọ òun náà kan tọ̀hún. yasuddu ba'duhu ba'da. òun náà lọ ó kan tọ̀ kan nì. yasuddu ba'duhu ba'da. ẹ wá wo ànábì ẹ wo ọ̀nà tí yẹn máa gbà kọ́yàn lẹ́kọ̀ọ́ tí máa yé yẹn. ànábì sọ lẹ́nu pé kalbuniyanu yasuddu ba'duhum ba'da kí ló tún padà wá ṣe. wasabaka asabi'ahu. fàṣàbàkà ànábì wa mọ wọn báyìí pé bó ti jẹ kárí nì. Allah. wọ́n jẹ́ abira wa ṣé ń ta ànábì ló jẹ kárí yẹn ṣé bẹ́ẹ̀ la rí lónìí. Allah. ẹja wo ti ń ṣẹlẹ̀ fi mujtama'ina hadha aw fi zamanina hadha bayna al-marakis wal-ma'ahid wal-madaris. ó jẹ́ ká fura o wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò kọ́ ni wọ́n pè ní. ó jẹ́ ká fura a ti pín yẹlẹyẹlẹ jù mùsùlùmí lónìí tá a wà yìí à ń pín ni ní pínpín tó ní agbára lójoojúmọ́ tó bá jọ pé ẹnu wa fẹ́ kò ẹnìkan ó tún ju kinní kan lẹ̀ á tún pín lọ á tún fọ́n ká lọ. nínú òwe sí ni olówe ní láwùlẹ̀ lihamu. لولا اللئام لهلك الأنام. mẹ́sẹ̀gì ẹ dákun gbogbo àwa àfáà lónìí a níṣẹ́ ṣe o. لولا اللئام لهلك الأنام. sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà ẹ níṣẹ́ ṣe o. لولا اللئام. Sheikh wa Suleiman ẹ níṣẹ́ ṣe o. لولا اللئام. gbogbo àwọn bàbá tí à ń fi wọ́n ṣe fáàrí tá à ń sọ past wọn. We are using the past to destroy the present. لولا اللئام. ẹ rí i pé gbogbo wàhálà tá à ń fa yìí wàhálà àwọn past ni. wàhálà àwọn bàbá tàlẹ́ ni. àwa fẹ́ fi ba òní tiwa jẹ́ tí ó padà wá affect future wa. لولا اللئام لهلك الأنام. ọ̀tọ̀ ni alihamu ọ̀tọ̀ ni kò ké ní aliwihamu. ولولا الوهام لهلك الأنام. ṣó rọrùn ṣá àti markazi àti adabi àti madul arabi
àti islahudeen ṣó rọrùn kárí àlìwìhámù láàrin ara wa. ولولا الوهام لهلك الأنام. méjèèjì làáfà gbé wa. لولا اللئام àlìwìhámù mina lahami bimana al-islah. لهلك الأنام. tí a bá rí àwọn tí wọ́n ń ṣe ìsìláhù ni pé ẹ má jẹ́ kí gbogbo wa sùn ká kọrí síbì kan náà báwọn kan bá ń gbé wa ní gbígbóná ẹ̀yin kan mọ́ bu omi là á ẹ̀yin kan jí alábùlà bí ọba sí àlìhámù mìláhàmà yùláhìmù lìhámàn. لولا اللئام لهلك tí kì الأنام. bá sí àwọn alátúnṣe nílá alákalẹ̀ ànáàmù gbogbo owó ti kàgbá kò ti pẹ́. لهلك الأنام. àti pé in tó wà ń ta nísìn ń ṣe kó wá bíi kó máa gbóná ni. لهلك الأنام ولولا الوهام لهلك الأنام. tí kì bá wá ṣe àlìwìhámù àlìmùwáfàkọ̀ láwùlẹ̀ àlìmùwáfàkọ̀ tí a bá ní ìfẹnukò àwọn tọ̀hún tí ń fi wá ṣe yẹ̀yẹ́ nísìn markazi ń jù sí máàdì náà ń dá padà àdàbí ń jù sí markazi náà ń dá padà sálàfí ń jù sí súfí náà ń dá padà ẹ wá òbí ti ń lọ tọ́ba ti wá jù lóní kó wá oníkálukú ti wá gbé sí wákà level nísìn bọ́ọ̀ bá fi wákà sọ èmi náà fi wákà dá padà Mọ̀kúlánà Sheikh Labib ìjọba. دام الله حياته. mo ń gbọ́rọ̀ wọn kan wọ́n ní báwọn èèyàn bá mi sọ ìní gbà mo tiẹ̀ ti yarí báyìí ẹ̀ ti ń sọ sí mi tipẹ́ tí ń dákẹ́ ọ̀rọ̀ ti wá di gbàgbós. kì í ṣàwa nìkan ẹjẹ́ àfúrà o ó dáa ẹjẹ́ àfi àwọn àfàlẹ̀ ẹ wà ní àwọn onífújì lórí pé ẹnìkan là nẹ́bí ẹnìkan ní sàábé. ṣó tiẹ̀ jẹ́ kó kọ́kọ́ rí bẹ́ẹ̀ ká sọ pé ànábì òṣùpá ànábì pàṣùmà wọ́n wá fẹ́ nìkan wé sàábé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹ wu ọpọlọ bí yẹn bá mọ bá ànábì ti tó tó sì mọ mọ̀sáfà tí ń bẹ láàrin àní àbẹ̀tí sàábà ẹni tí wọ́n pè ń sàábé yẹn ó yẹ kó yarí lóòótọ́ ẹ ṣe fi mi wé sàábé ìdè tòsí yín lẹ̀ ń sọ òun àwa fi Abubakar wé ànábì ni a fi Ali wé ànábì ni àmọ́ bí táwọn fẹ́ ṣe Islam láti táwọn fẹ́ mú wá ni pé ànábì lẹ́ni tó jẹ́ creator ànábì ẹ̀ sì ṣe creator bó ti ẹ̀já sí pé yẹ ká pè wọ́n ṣàkíyèsí ẹ má fira yín wé ànábì o ẹ yọ ànábì kúrò níbi lákọ́bù yín kò sí tí ń jẹ́ ànábì òṣùpá kò sí tí ń jẹ́ ànábì pàṣùmà kódà àáfàá kan ò lè pera rẹ̀ lánàbì. bàbá sì wo àsìkò tá a wà yìí النبي بدأ الإسلام غريبا. بدأ الإسلام غريبا. إسلام tí à ń jà torí rẹ̀ lónìí náà níjọ́ tí ó bẹ̀rẹ̀ náà gẹ̀ríb ó wá lájòjì ní táwọn yẹn ń béèrè pé mahaza èwo ni ẹ tún gbédè yìí èyí ti yàtọ̀ sí òòṣà ó ti yàtọ̀ sí láta ó ti yàtọ̀ sí gbogbo òòṣà tá à ń ṣe. وسيعود غريبا. ẹ wo ń tà nẹ́bí lò وسيعود ó ti dé báyìí. وسيعود غريبا. bàbá ní báwo ni gẹ̀ríbù tàkọ́kọ́ ni pé ó ṣàjòjì sáwọn èèyàn gẹ̀ríbù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn ó máa ṣe ìsìláàmù ala wajhi la yunasibu sharia. Allah. ẹ máa wá béèrè pé ṣé bí wọ́n ti ní àmọ́ ṣe ìsìláàmù ni ìgbà wo lẹ tún gbélé yìí wọlé. ẹ wo báwọn bàbá tàná ti ṣe dáhàwà tí wọ́n sì bá ẹlẹ́bọ sọ̀rọ̀ tẹ́lẹ́bọ sì gbọ́. ẹ wo báwọn bàbá tàná ti ṣe dáhàwà tí wọ́n bá kèfèrí sọ̀rọ̀ tó sì gbọ́ bẹ́ẹ̀ kọ́ làwa tò ní í ṣe mọ́. fatube liliguraba. mani umu liguraba fatube liliguraba. ṣé mi wà nù àwọn aliguraba o ṣé wọ́n gan wà nù àwọn aliguraba o ìwọ náà bira rẹ ṣé bí àwọn aliguraba o ti ń ṣe ni wọ́n ń ṣe nì. wọ́n bí ànábì pé mani umu liguraba. mani liguraba qala alladhina yuslihuna idha fasada an-nas. ẹ wo bá ànábì ti tú aliguraba o. alladhina yuslihuna idha fasada an-nas. àwọn tó jásí pé isa fasada an-nas
báwọn èèyàn bá ń bàjẹ́ tí wọ́n ń ba nǹkan jẹ́ tí wọ́n ń fi ọ̀rọ̀ da nǹkan rú àwọn kan wàá dìde àwọn ò mọ̀ tú ọ̀rọ̀ yẹn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yẹn ní gúrà bá wò ṣé méjì ni wá wà máa ń nẹ́sù ilá. àmìlá nífà àmìlú. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ mọ̀ bíra yín pé bolilé yìí wà. wà máa ń nẹ́sù ilá àmìlá nífà àmìlú. òun ló jẹ́ kí n jáde sí àfa àtọ̀hún láìpẹ́ yìí mo tún sọ gbogbo páàtì tó bá ṣe lèmi náà ó ṣe part 1 mo ṣe part 1 fún ìmọ̀ràn ni ó ṣe part 2 mo ṣe part 2 fún èmi náà retí part 3 àmọ́ yàn kankan ó ní Onímajesi tẹ̀ ń wò yẹn ó bú lágbájá ó bú lámọ́yìn ìnídàkọ́ ń tọ̀hún mi ìwà fẹ́ sọ̀rọ̀ tó yẹ́ni tó ń sọ yìí ti bẹ̀bẹ̀ ọba lọ bí ó ń tọ̀hún pé ẹ̀ẹ̀kan tí mo lè ní mo jáde sí yẹn rí tí n sì sọ̀rọ̀ kọjá àlà níjọ́ tẹ́ni yìí sọ̀rọ̀ sí Mawlana Sheikh Ibrahim Alfa Nla. adamallahu hayatahu. àmọ́ àmọ́ tọ́lábà tí gbogbo wọn dẹ̀ rẹ́rìn mo sọ tán lọ́dún náà díndín ọ̀sẹ̀ kan ní ìfiyọjú ságége torí ìmọ̀ tí n bá pàdé lọ́dọ̀ bàbá. wà máa ń násù ìlà àmìlá nífà àmìlú. wà máa ń násù ìlà àmìlá nífà àmìlú ẹ rí àwọn kan. yutabiru ma yubuna wa akharu rafi'un. yutabiru ma yubuna in tí wọ́n ti mọ tó ti ga. yutabiru ma yubuna. òun fẹ́ kó parun bá. yutabiru ma yubuna. Markasi ti dókè. yutabiru ma yubuna. òun fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wò. yutabiru ma yubuna. ẹlòmínà ń jà fún máàdù náà ti dókè kò ṣeé fẹnu wò. iṣẹ́ bàbá ní máàdì ti yè iléyà omilkiyama yóò mọ iye ni. yutabiru ma yubuna. bàbá wa wo gbogbo àwọn afẹnubà nǹkan jẹ́ yìí tẹ́ ẹ bá wádìí lẹ̀ wádìí bọ̀ kì í ṣe nǹkan kan yọrí rí. yutabiru ma yubuna. àmọ́ tá a mọ̀ sọ táwọn ò mọ̀ wí òun náà ni ọ̀rọ̀ Ali Imran tó ní yá ayyuhal ladhina amanu isbiru. isbiru wa sabiru wa rabitu. àwọn kan ti ta fa tiwọn àwọn kan fà lọ́wọ́ ó fẹ́ tà ìwọ tó fẹ́ fa tiẹ̀ tó ò tí ì ta yẹn ò ṣe ṣe sùúrù. isbiru. àwọn kan ti kọ́ọ̀kì ìbọn kí wọ́n yìn lókù. isbiru. ẹlòmíì ti de gbogbo ohun tí ó fi jà kó bọ́ síta lókù. isbiru wa sabiru wa rabitu. ẹ káwò lọ káwò bọ̀ ẹ sọ bí tí ó dàrú. ẹ sọ agboolé tí ó dàrú. ẹ sọ ẹbí tí ó dàrú. ẹ sọ bí tó sẹ́tù. tá a bá ti wá rí bẹ́ẹ̀ ìwọ má darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń bà á jẹ́ mọ́. isbiru. ẹ wà Al-Qur'an ó kọ́kọ́ gbé wá pé isbiru. isbiru. ní sùlẹ̀ sínú ó ní ẹ ṣe sùúrù. wa sabiru. ó wàá wò pé lẹ́yìn isbiru kí ló tún gbé wà sọ́ọ̀bìrú wá fún. wa sabiru. túmọ̀ pé àwọn dòkítọ́rù wọn jẹ́ kó yé wa pé siyadatul harfi siyadatul ma'na. wa sabiru. àṣé wà sọ́ọ̀bìrú yẹn bó bá kọ́kọ́ ṣe sùúrù yẹn kọ́kọ́ máa ń ṣe sùúrù lákọ̀ọ́kọ́ o. tó yẹ pé tó bá padà yá nǹkan mi ò tún wá. ó ṣeé ṣe kí wọ́n tó ń búyàn ní sùúrù náà mọ̀ fẹ́ ṣe sùúrù mọ́. ó wá gbé wá pé tó bá kọ́kọ́ lo isbiru kọ́kọ́ dẹ̀ díẹ̀. wa sabiru. tí wọ́n pé ìyẹn máa ń sọ yìí pé ìṣe sùúrù máa yìí tí ẹ gbà mọ́ wá gbé wá kí wà sọ́ọ̀bìrú. sabiru. àlùmùsọ́ bára àbẹ̀yẹn lìlìmù bá lága ni pé tó bá tún lágbára jù báyìí lọ tún ṣe sùúrù náà ni. wa rabitu. ẹ kí ogun àná ra pọ̀ mọ́ rọ́bìtà. wa rabitu. rọ́bìtà tó lè àhímọ̀ wàlẹ̀ ulama. wa rabitu. mi ìfẹ́ sọ sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́jọ́ tí wọ́n ti ń bá a bọ̀. wa rabitu. àmọ́ tó bá ní àwọn òwò ló wà ń bi tọrọ yẹn tètè yanjú àwọn àǹfààní. wa rabitu. ó dijọ́ tá a bá yọ àsọ̀bíyà kúò tá a bá lọ bá ìmáàmù níjọ́ tí sálàfí bá lọ àwọn súfì ò mọ̀ sọ yìí pé àwọn sálàfí yẹn wọn báyìí àwọn ni wọ́n ń ṣe gbá àwọn ni wọ́n ń ṣà o.
warabitu. nígbà táwọn Sufi bá lọ Sàláfì ò ní mọ́mù má dáhùn àwọn tán wà yàwó ń bí díà ni wọn. warabitu. ẹ wá wò gbà táwọn rọ́bìtà náà lọ wọ́n lọ kí ni àbábọ̀ rẹ̀ wọ́n tún sọ nǹkan míì sí wọn náà ni. warabitu. wọ́n sì ní ànábì sọ pé sinfani mini ummati. idha salaha salati. walau kana hadha al-hadithu da'ifan. àmì mi fẹ́ mú pé ọ̀rọ̀ wà ń bẹ̀ pé àwọn ìran méjì kan bẹ́ẹ̀ nù jọ mi. idha salaha. bí wọ́n bá ti lálàáfíà. salahati ummati. gbogbo ìjọ mi ó gbádùn wó lálàáfíà. wa idha fasada. àmọ́ tí wọ́n bá ti yẹsẹ̀ tí wọ́n yin gẹ́. fasadati ummati. gbogbo wa ní gbádùn ànírójú tu ara wa. al-ulama'u wal-umara. ta ni wọ́n al-ulama'u wal-umara. kálẹ̀ ìjọ kan lè ro wa. Allah kálẹ̀ ìjọ kan lè ro wa. Allah ẹ má ṣe jáyà lọ́tọ̀ọ̀tọ̀ kálẹ̀ ìjọ kan lè ro wa. Allah kálejò kan lè ro. Allah kálejò kan lè ro. Allah ẹ má ṣe jáyà lọ́tọ̀ọ̀tọ̀ kálejò kan lè ro. Allah àwòsílẹ̀ sálámà. Allah lè ali salami. Allah bidari salami. Tahiyyata wa salama. Ọlọ́mọṣáàjì àrí bàbá wa Al-Khaleely pẹ́. Àmín, àmín. Ọlá Muhammad Aminullah. Àmín. Ọlá Amina. Àmín. Akíwọlé bàbá wa Sheikh Muhyiddin Asadul Usud. Sọláàtì